A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdé. Mínísítà agbèfọ́ba Belu ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí Rotimi Amaechi sọ láìpẹ́ yìí wípé ó ń gbèrò àti dá wàhálà àti fàákájà sílẹ̀ láàrin ọmọ orílẹ̀-èdè. Àìpẹ́ yìí ni Amaechi ní kí ọmọ orílẹ̀-èdè máa ṣe ìfẹ̀hónúhàn lórí ìṣẹ́ tí yóò wà ní Nàìjíríà. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ adarí ìròyìn fún iléeṣẹ́ ìjọba Ẹ̀ńsọ Ògúnbíke ni wọ́n ti ṣe ìkìlọ̀ fún mínísítà fún ọkọ̀ ìrìnnà àná wípé kí ó jáwọ́ nínú ọ̀rọ̀ tí ó lè fa ìbínú yọ tí ó sì lè dá àlàáfíà orílẹ̀-èdè láàmú. Matawalle fi ìpòrúurú ọkàn rẹ̀ hàn lórí ewu tí irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lè dá sílẹ̀. Ó ní ó jẹ́ àsọjàmọ̀ ọ̀rọ̀ láti ẹnu òṣìṣẹ́ ìjọba àná láti máa ṣe tọ́nà di orílẹ̀-èdè tako ará ìlú, pàápàá jùlọ ní àkókò tí ààrẹ ń sa gbogbo agbára rẹ̀ pẹ̀lú oríṣiríṣi ìgbésẹ̀ àtúpalẹ̀ ẹ̀ka tí ó ti ń so èso rere. Ó jẹ́ ohun ìtìjú fún ẹnikẹ́ni láti ṣe àmúlò ìṣòro tí ọmọ orílẹ̀-èdè ń là kọjá fún ìmọ̀tara rẹ̀ fún àǹfààní òṣèlú. Mínísítà sọ àtúnsọ ìgbìyànjú ààrẹ láti dáàbò bo àlàáfíà àti ààbò ìlú wípé àwọn kò ní fi ààyè gba ẹnikẹ́ni láti fi ọ̀rọ̀ ẹnu dá wàhálà sílẹ̀, kí èyí jẹ́ ìkìlọ̀ ìgbẹ̀yìn fún Amaechi àti àwọn ìyókù rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi ti bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Tinubu lórí àlékún owó epo òjijì tí ó wáyé níbi ìrìnàjò ìsinmi rẹ̀ ní ilẹ̀ òkèèrè. Ìròyìn jábọ̀ wípé nígbà tí ààrẹ tí ó ti mórí lé ìlú London báyìí wà ní ìrìnàjò ìsinmi ní iléeṣẹ́ epo NNPCL ṣe àlékún owó jálá epo sí ₦1,030 ní ìlú Àbújá látorí ₦897 pẹ̀lú àlékún ₦133 sí iye tí wọ́n ń tà á tẹ́lẹ̀ káàkiri ẹ̀ka ilé epo NNPCL lórílẹ̀-èdè. Èyí ti fa ìbínú yọ láàrin ọmọ orílẹ̀-èdè bí wọ́n ti ń ké sí Tinubu kí ó wá ọ̀nà àti dá àlékún yìí padà. Ṣùgbọ́n ìjọba àpapọ̀ nípasẹ̀ mínísítà fún ìròyìn Mohammed Idris ní NNPCL nìkan ni yóò dá ṣe àlékún owó epo. Pẹ̀lú oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X lónìí ni Obi fi ń kérora wípé ìyà ń jẹ ọmọ orílẹ̀-èdè látàrí ìṣòro tí ìjọba àpapọ̀ dá sílẹ̀. Ó ní NNPCL tún ṣe àlékún owó epo mìíràn láàrin ọjọ́ péréte láì pèsè àlàyé kankan. Èyí jẹ́ ìwà aláìnítara ẹni, pàápàá jùlọ lórí ipa tí èyí lè ní lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè àti ìgbáyégbádùn ará ìlú. Obi ní èyí kì í ṣe ọ̀nà láti ṣe àmójútó ọrọ̀ ajé orílẹ̀-èdè tàbí ìṣèjọba gidi. Bẹ́ẹ̀ ohun tí a gbọ́ ni wípé NNPCL ti di iléeṣẹ́ aládàáni tí àjọ NUPRC àti NMDPRA ń ṣàmójútó, ṣùgbọ́n gbogbo rẹ̀ ti dàpọ̀. Òye rẹ̀ kò yé nìkan lórí pàtàkì iṣẹ́ NNPCL àti àwọn tí wọ́n ń ṣe àmójútó rẹ̀. Gómìnà àná fún ìpínlẹ̀ Anambra ní àti NNPCL àti àwọn àjọ tó ń bójútó gbogbo wọn ni ó yẹ kí wọ́n wà lábẹ́ àmójútó ìjọba àpapọ̀ Federal Ministry of Petroleum Resources pẹ̀lú bí ààrẹ ṣe jẹ́ mínísítà wọn. Ìdí nìyí tí ominú ṣe ń kan òun wípé àwọn wo gan-an ni ó wà nídìí ètò. Èsì Obi yìí ń tẹ̀lé èsì igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar tí ó pe Tinubu ní T-Pain lórí àlékún owó epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Àwọn afurasí agbébọn ni a gbọ́ wípé wọ́n ṣekú pa olùdíje du ipò kánsẹ́lọ̀ kan Adéyínká Adélékè ní agbègbè Jídé Jones ní ìjọba ìbílẹ̀ Gúúsù Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn. Olóògbé yìí ni wọ́n ní ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC fún wọ́ọ̀dù 15 ìjọba ìbílẹ̀ Gúúsù Abẹ́òkúta níbi ìdìbò kánsẹ́lọ̀ tó ń bọ̀ nínú oṣù kọkànlá ọjọ́ 16. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn alágbàpá yìí wọ àdúgbò pẹ̀lú ọkọ̀ oníjígí dúdú tinted glass car tí wọ́n sì ń yìnbọn ní kòsẹkòsẹ. Wọ́n ní àwọn wọ̀nyí dojú ìbọn kọ Adeleke
yìnbọn fún un kí wọ́n tó jọ̀wọ́ òkú rẹ̀ sínú àgbàrá ẹ̀jẹ̀. Àfihàn òkú rẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ ti gba orí ẹ̀rọ ayélujára pẹ̀lú ohùn àwọn tí wọ́n ń káàánú rẹ̀ lábẹ́lẹ̀. Ẹnìkan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ṣàlàyé wípé ẹnìkan nínú àwọn agbébọn yìí ni ó sọ̀kalẹ̀ nínú ọkọ̀, súnmọ́ Adeleke kí ó tó yìnbọn fún un close range. Lẹ́yìn èyí ni ó tún fọ́ ìbọn mọ́ orí rẹ̀ kí ó lè rí i dájú wípé ó kú yányán. Olóògbé yìí ni a gbọ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ẹgbẹ́ onímọ́tò ní agbègbè Panṣẹ́kẹ́ nígbà ayé rẹ̀. Ìṣekúpa yìí wáyé láàrin aago 2 ọ̀sán òní sí ìyàlẹ́nu gbogbo ènìyàn. Kò sí ẹni tí ó lè sọ bóyá ìkọlù láti ọ̀dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ni, ṣùgbọ́n lójú ẹsẹ̀ ni àwọn ará agbègbè bẹ̀rẹ̀ sí ti ilẹ̀kùn ṣọ́ọ̀bù wọn pa bí ìdàrúdàpọ̀ ṣe bẹ́ sílẹ̀. Ọ̀gá ọlọ́pàá kan ní agbègbè fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn. Ó ní àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti wá gbé òkú rẹ̀, ṣùgbọ́n agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá kò tíì fèsì sí àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí i lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ àná Muhammadu Buhari náà ti bá ọ̀gá àgbà fún iléeṣẹ́ NNPCL kẹ́dùn lórí ikú ọmọbìnrin rẹ̀ Fatima. Ìròyìn jábọ̀ wípé Fatima di olóògbé lánàá lẹ́yìn àìsàn lẹ́ni ọdún 25. Nínú àtẹ̀jáde òní láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Buhari Garba Shehu ní ààrẹ àná ti sọ wípé ìyàlẹ́nu ńlá ni ó jẹ́ láti gbọ́ ikú ọmọ Kyari. Ó fi kún un wípé gbogbo ẹbí àti ọ̀rẹ́ ni ó nífẹ̀ẹ́ rẹ̀. Buhari ní ó dùn òun gidigidi láti gbọ́ nípa ọmọbìnrin tí ó jáde láyé lọ́jọ́ Àìpé, ṣùgbọ́n kò sí ohun tí a fẹ́ bá Allah fà nítorí òun nìkan ni gbogbo rẹ̀ yé, bí ó ti gbà á ládùúrà kí Allah tu ẹbí rẹ̀ nínú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká òǹkọrin Fújì Táyé Currency ti wá sí gbangba wálíà wá tọrọ ìdáríjì lọ́wọ́ ọ̀gá rẹ̀ lẹ́nu iṣẹ́ orin Pasuma lórí ọ̀rọ̀ tí ó sọ ṣe lòdì sí i láìpẹ́ yìí. Níbi iṣẹ́ eré kan ni Táyé Currency ti kọ̀rọ̀ ojú sí bí àwọn olólùfẹ́ rẹ̀ ṣe ń pe Pasuma ní bàbá rẹ̀ nínú iṣẹ́ orin. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀gbọ́n ni Pasuma jẹ́ fún òun, kò lè jẹ́ bàbá sí i. Èsì yìí ti wá fa oríṣiríṣi awuyewuye lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Láti fèsì sí ẹnu àtẹ́ tí wọ́n ń bù lù ú ni Táyé Currency fi tọrọ àforíjì pẹ̀lú àfihàn fídíò lọ́wọ́ Pasuma àti gbogbo àwọn tí ọ̀rọ̀ rẹ̀ bá bí nínú. Ó ní wọ́n ṣi òun gbọ́ ni. Ó ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni òye máa ń yéra wa. Àwọn mìíràn ka ọ̀rọ̀ ọ̀hún kún ìtàbùkù sí Pasuma, ṣùgbọ́n òun kò rí ìdí tí ẹnikẹ́ni máa fi tọ́ka ọ̀rọ̀ tí òun sọ sí ìtàbùkù nítorí ọ̀gá òun ni Arábámbí, àpèsìn ọ̀gá ńlá Fújì. Ọ̀kan ni wọ́n, ó ní kí wọ́n jọ̀ọ́ má yà wọ́n. Láti ọ̀dọ́kùnrin ni Táyé Currency ti bẹ̀rẹ̀ eré Fújì bí ó ti fi àṣeyọrí rẹ̀ sọ Pasuma fún ipa ribiribi tí ó kó nínú ìrìnàjò iṣẹ́ orin rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.